Africa Content TV. Ọmọ ẹni o ṣe ní bẹ̀bẹ̀, kábí ilẹ̀kẹ̀ sí bí ọmọ ẹlòmíì. Wumi Ajiboye, Ayinde Wasiu ọmọ gbogbo yìí ni lẹ́ṣẹ̀ bá débi. Ẹ̀yin ọ̀gá, ẹ kú àdúrú ló ti di onímọ̀ òdúpẹ́. Ọmọ nìyàn, ọmọ lérò, àwọn èèyàn tẹ ní kálẹ̀. Àyìndé àbọ̀pọ̀lá ò ní dúpẹ́ jọjọ. Ṣùgbọ́n kí n tó máa bẹ̀rẹ̀ gbogbo náà o, torí pọ́mọ yìí la bá wálé, ọmọ wa ní Wumi, ọmọ àgbà gidi ni. Ìbákábíyèsí l'Óṣogbo lókì, ẹ̀yin tó nílẹ̀ yìí mo kí i. Ìlú tó máa ń sálà, ìlú Oshogbo lókì. Mo kí kékeré ilé, mo ká dọ́ọ̀lù, mo ká wọn gbà lágbà, mo ká gbó lé. Ẹ̀jẹ̀ ojú mi ṣe Àyìndé o. Yọ̀rẹ̀ kò ló bá jù bá fúnẹ̀. Ilẹ̀ náà yìí yóò lanu fún. Kábíyèsí àtà ọjà, mo kí i. Àṣẹ apẹ́lẹ́nu kọrin kẹsẹ̀ o, apẹ́lẹ́nu. Ìlú a máa jẹ lójoojúmọ́, kò ní bàjẹ́ Ọlọ́run ọba. Hallelujah! Ọba wàlí jí mọ́ àti mi òye tó jí. Àbígbẹ̀mí, àbájá nílùú tó Oṣogbo. Ọkọ lórí Kàfáyàtọ̀ Adéọlá Àníkẹ́. Ọkọ lórí Kàfáyàtọ̀ Adédoyin Akọkẹ́. Kábíyèsí kẹ́ẹ̀gbó kẹ́ẹ̀gbọ́ kẹ́ẹ̀pẹ́ mú wa àmì o. Àrò ń bẹ l'Óṣogbo ṣe ń wú ní o. Ọ̀ṣun bẹ l'Óṣogbo ṣe ń wú ní. Ìlú yìí ò ní dàrú lọ́lá Ọlọ́run ọba. Àdúrà àmàgbà mo kí i. Mo wá kí bàbá mi Àyìndé Adé ẹlẹ́ẹ̀mú mọ́. Ìfáyẹmí Àyìndé o. Kábíyèsí ó gbọ́tọ́. Ìfáyẹmí Àyìndé. Àgbà ló tọrọ lọ òkì yìí sílé. Ẹlẹ́ẹ̀kú bọ́bá mi Àyìndé. Ìfá máa ń jẹ́ àdúrà àmàgbà. Èyí tẹ́ ẹ bá wí. Àrùn máa rọ̀ ọmọ lójoojúmọ́. Ìfáyẹmí Àyìndé. Bàmí Àyìndé mọ́ bọ́ láwọn òkì yìí. Ọ̀rọ̀ bí làbára àkọ́mìrẹ́kù. Àtọ́rí ẹni tí ó sùn ó ṣe. Ifá kejì kékeré, mo kí wọn náà. Ifá kékeré, ìwọ náà àdàgbà mo kí ẹ Ifá, ọmọ àgbà gidi. Àdúrà ẹ̀ àgbà mo kí ẹ Ifá. Ifá rí. Ọmọ egungun gbòòrò, ọ̀jẹ̀ lólò kété, ìrọ̀ bàbá tí ń lọ́lẹ̀ eégún. IBAKATV-YORUBAPLAY ẹ kú àdúró tí ọmọ yín Wumi Ajiboye
Oní máa ń dúpẹ́. Bẹ́ẹ̀ bá jọmọ gidi, ọmọ alálùbáríkà a máa ń rirú yín. Ẹ̀yin ò dẹ́kun ọmọ kẹsẹ̀ wọlé rí, eléyìí ò dúkú mọ́ yín lọ́wọ́. Aṣọ àṣírí tẹ́ ẹ dàbọ̀. Tiyín náà ní fàyà lẹ́lẹ́ Ẹlẹ́dùmarè lọ́lá Ọlọ́run ọba. Industry wọn ní kí yín. Gbogbo ọdún nínú Scott. Atọ́kè. Títí dẹ́sàlẹ̀ ni ó gbélé. Ẹkú àdúrótì mọ́ kí yín. Lórúkọ ẹgbẹ́ wa, inú mi dùn mọ́ kí yín síbí. Àtọ̀dá ẹgbẹ́ mú fún mọ́ kí ẹ jọjọ́ o, mú fún ìjọ̀bú. Àkànbí ọmọ ajílẹ̀yẹ o. Sọ̀nì owó, Sọ̀nì Ìbàdàn. Àwọn tèmi Ayinde mọ́mọ́ láwọn ọmọ kí. Akọ̀níyàkú mari mọ́ kí ẹ síbí. Ọgọ́sẹ̀mí àmbásí rẹ̀fù àbọ̀lọ́rẹ́. Ìmúra àkókò àkókò. Ẹkú àdúró ti Wumi ní bá ń dúpẹ́. Ọ̀kadò olórí gbogbo ọ̀nà wàá kù lẹ́mí ọlọ́mbà ń da ẹlẹ́gbà méjì okú tọ́jú ní ọjọ́ Àyìndé ọmọkànlá àràbà mi ò gba orin kí n tó lè ka àgàdà àmúwá kí n sílé ìlú Ìláró olúwayé ní ìwújì mo dúpẹ́ dúpẹ́. Ọlá àdúkọ ẹnjìníà Kamal. Onímọ̀ṣẹ́ ẹ̀jìnà owó ẹ̀ṣẹ̀ṣẹ̀ ní Bàlíbà. A máa ju ẹ̀ṣẹ̀ tàbí. Wọ́n máa tún ṣáàdùrù òkè ẹ̀ túndétúndé. Túndé kọ́lé, èèyàn kéré wá ní òkè ẹ̀ síbí. Adé ọmọ ọlọ́pàá ẹ̀dọ̀ mi, ọmọ ọlọ́dẹ̀dẹ̀ wọ̀ mi. Adé mi máa dẹ̀ mí. Mo ká mọ́ pọ́lá ọmọ àìdí ọ̀ṣun. Gbogbo yẹn kú àdúró tì. Wùmí Ajiboye ní bá ń dúpẹ́. Akọni ọ̀ lárẹ̀wájú lámẹ́. Ọmọ Mẹ́ṣíkà ẹkú àdúró tì. Ọmọ yìí ní kí n dúpẹ́. Lárẹ̀wájú Akọni ó ní mọ̀ṣì ó ní mọ̀yà. Ọlọ́run máa jọ máa padà sí àbúrú. Ìmọ̀lẹ́ bá ní o, mẹ́yọ̀ máa tún pẹ̀lú. Ṣàdínì kò dúró kọ́ ọmọ ìlú kú mẹ́dẹ́mẹ́dẹ́. Ọmọlúwo máa ṣọlẹ̀ jẹjẹ. Ọ̀rẹ́ tèmi ọmọ pọ̀ láwọn àràbà ń bí ọ̀tá omi. Ó sì di àpòsí. Kì í Wùmí Ajiboye ògbà fi ṣọmọ gidi. Àìdédé rírú yín. Àdùràsákì ọmọ bá kọ̀yà. Bùrọ̀dá tèmi lọ́dọ̀ ògbólú. Ọ̀túnba Lárẹ̀wájú mi Táíwò mo kí. Ayinde o. Oshogbo ṣàlàwà ìlú ẹ̀rọ. Ọ̀ṣun bẹ̀rẹ̀ lọ́ṣogbo lọ́ṣogbo bú o. Olúwayé òbí ìbú yìí o. Ayinde mú sí mi wù ayédáadé. Tádé wà lómi ọ̀pá tó dúró tó dúró. Kò sí lọ́mú sí mi wọ́n pariwo Ayinde mú sí mi.
ìwọ ni lánàá ìwọ ni lójoojúmọ́ Àyìndé ó máa wà nínú ọ̀la mo sì rí ìwù ẹ̀yẹ́ dàbí ọkọ̀ mi Àyìndé o. èèyàn bá ní èèyàn sùlẹ̀ ẹlẹ́rìí sùlẹ̀ ọlọ́wọ́ ní ìsúlẹ̀ yọ ìkújẹ́ ìjọba lábọ́ kí ilẹ̀ o kápásà àti oṣù. èèyàn bá ní mọ́sá wà ní ìṣẹ́kọ̀ adékúnlé ẹ̀kọ́ ìwọ́jì òbí Ajiboye omi nǹkan dúpẹ́ Àyìndé ní ìmọ̀ ọ̀sán láyé ọmọ bọ́lá mi kábùkì kọ́ olówó ní ìṣúlẹ̀ Miami àmọ́ ní ìpàdé ìyọ́dà fún ọ̀tí ọkọ̀ alábàbí Àyìndé ní ìsáríyà ọmọ tó yẹ́dẹ́ tó wọ́n yẹ́ kí iye òkàrẹ̀ Àyìndé ọmọ ọlọ́pọ̀ ẹ̀pẹ̀ ọmọ lọ́rọ̀ gbogbo àsìkò lọ́ọ̀ọ́ ọkùnrin ewúrẹ́ tó dúró tó kù lórí Oluomo Àyìndé orí ẹ̀ máa mú lọ òbí ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀pọ̀ àtúkọ̀ kàkà àtúkọ̀ kàkàrà tó kù lórí Oluomo orí ẹ̀ máa mú lọ òbí ẹgbẹ́ wọ́n bá jẹ́ mú bíyà ọmọ kẹtẹ́ mú ṣọ́ṣọ́ lọ́jọ́ ọmọ máa mú Oluomo ẹgbẹ́ jẹ́ lẹ́sẹ̀ wọ́n lè rà bẹ́ẹ̀ ní pápárí ìyẹn. Àyìndé ní sáàrì àwòké gbogbo. Ìyọ̀dà fún ẹ̀ tí ó pọ̀ ta ló skimọ̀. Ọmọ lè fòye mọ́ kí ẹ kí ilẹ̀. Àdúrà ẹ̀ tí bàbá yó. Lóyè ní akípẹ̀lú tẹ́tẹ́ ògúnbọ̀ èèmọ̀ kí ẹ kí ẹ bẹ́ẹ̀sì ògún. Báyẹ̀ bọ́ọ̀lù ẹni jẹ́ bá gbogbo yín kọ́ kí ẹ kó àgbo ti wù mí Ajiboye òbí. Yusuf lóòrùn sáré Oluomo wẹ́sẹ̀ yìí àbókí ẹgbẹ́ ẹgbẹ́ pẹ̀lú láríwájú ọmọ mi láríwájú bí ìṣẹ́kọ̀ mi wọ́n lábí ṣẹ́kọ̀ nígbọ́n náà mẹ́rin àbájá ìgbẹ́ náà àbójú wọ́n. Àlejò òkè ní ilẹ̀ òkú lẹ́kì ló ṣe ń fi àbàlá ọ̀la fi ọ̀bá ló. Ó bá jẹ́ kí máa bá mi di ọ̀tún bá rí ìṣègbè mi. Èèyàn kúkúrú tó pàdé lókùn kan ti jẹ́. Ọmọ ẹ̀yà rẹ̀ ní àgbáyé. Engineer for Lagos, Mr. Labatẹ Lagos, Cadillac, Ọlá Custom, Aláwọ̀ Sátìmọ̀tọ̀, ọdún máa ń ṣe fún mi. Òyìnbó ẹnu akílẹ̀ fún gbogbo ilé kú àgbo ti wù mí ní kí n dúpẹ́. Ṣé Kabasọ ẹ̀lẹ́tíríkà, Ahmed Danku, Ibrahim Káyọ̀dé, ọmọ bàbí. Onímọ̀tò wà á lè ní oní ìmọ̀ òkìkí Ajiboye. Bàbá àgbọ̀ ẹ̀jìnà láyé àti yẹ̀yẹ́ aláṣọ gbogbo yìí mọ̀ kí ẹ máa kó àgbúrò tí ó Ajiboye lè dúpẹ́. Orí fún wa náà ọmọ ẹ̀wọ̀n láyò máa rí àwọn òkìkí.
Wọ́n kí gbogbo ẹ̀yẹ bẹ́ẹ̀ ṣe. Òṣèré ti ara àtàtò tẹ̀lé. Ẹ̀yin ojú ẹ̀ lọ́rùn wọn bá. Ẹ̀yin ìdáwọ́ sọ. Tó gbàgbọ́ lẹ́rù. Ẹ kú àrùn.